Aláròyé máa wí o. wòlíì yìí ti kìlọ̀ ẹ gbàdúrà fún Tinubu o ọ̀pọ̀ àwọn tán yí ká kò fẹ́ kó ṣàṣeyọrí. gbajúgbajà òjíṣẹ́ Ọlọ́run ni wòlíì Sam Olúalọ́ ti ké gbàjarè pé tí àyípadà rere yóò bá ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí gbogbo àwọn aráàlú gbọ́dọ̀ dìde láti gbàdúrà fún ààrẹ Bọ́lá Tinubu. ó ní kì í ṣe ìfẹ́ inú Tinubu ni bí ọrọ̀ ajé ṣe ń dẹnu kọlẹ̀ báyìí ó sì ń ṣiṣẹ́ takuntakun lójoojúmọ́ láti rí i pé gbogbo nǹkan bọ́ sípò ṣùgbọ́n ó nílò ìdarí Ọlọ́run nípasẹ̀ àdúrà tolórí tẹlẹ́mù. nínú àtẹ̀jáde kan tí adarí ètò ìròyìn fún wòlíì Alọ́ ọ̀gbẹ́ni Tóyìn Alíṣilówó fi ránṣẹ́ sí Aláròyé ni wọ́n ti ní adìẹ Tinubu ń làágùn ṣùgbọ́n púpọ̀ àwọn tó yí ká ni wọn kò fẹ́ kíjọba rẹ̀ ṣe àṣeyọrí. wòlíì Alọ́ ẹni tó jẹ́ olùdásílẹ̀ ìjọ CAC Adámimógo Grace of Mercy Prayer Mountain Worldwide ní níwọ̀n ìgbà tó bá ti jẹ́ pé àwọn aráàlú ni wọ́n yan olórí ìjọba síbẹ̀ wọ́n nílò àdúrà ọgbọ́n fún ìtẹ̀síwájú àlàáfíà àti ìmúdúró àwùjọ wa. gẹ́gẹ́ bó ṣe wí kì í ṣe gbogbo àwọn aráàlú ni wọ́n fẹ́ràn olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ nígbà ayé rẹ̀ ìdí nìyẹn tí kò fi di ààrẹ orílẹ̀-èdè yìí ṣùgbọ́n nígbà tó kú tán ni wọ́n tó mọyì rẹ̀. ó ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Tinubu rí lásìkò yìí àwọn aráàlú kò gbọdọ̀ máa ṣépè tàbí bú ààrẹ dípò bẹ́ẹ̀ ṣe ni kí wọ́n máa sọ nǹkan rere nípa orílẹ̀-èdè Nàìjíríà àtàwọn adarí. wòlíì Alọ́ ké sí àwọn tán dipò òṣèlú mú láyìíká ààrẹ Tinubu pé kí wọ́n kún ìgbìyànjú rẹ̀ lọ́wọ́ kí wọ́n rí ipò náà bí àǹfààní tí kò wọ́pọ̀ kí wọ́n sì fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú rẹ̀. gẹ́gẹ́ bó ṣe wí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè yìí la ní ipa láti kó pàápàá jùlọ a ní láti padà sídìí iṣẹ́ àgbẹ̀. bákan náà ni ìjọba gbọ́dọ̀ ṣe kóríyá fún àwọn ọ̀dọ́ kí iṣẹ́ àgbẹ̀ bá lè wú wọn lórí láti ṣe. Florence Babasola ló ṣàkójọpọ̀ ìròyìn fún Aláròyé online television. Akin Akínníyì ló kà á sí etígbọ̀ọ́ yín.